ó dójú ẹ̀ akẹ́kọ̀ọ́ poli Delta méjì kó sọ́wọ́ àwọn ajínigbé. Akẹ́kọ̀ọ́ méjì ní Delta State University ọgbà ṣe oko níjọba ìbílẹ̀ gúúsù Onitsha nípínlẹ̀ Delta ni wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé láìpẹ́ yìí. Ẹ̀ka Science Laboratory Technology la gbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì wà. Gẹ́gẹ́ bí ẹnìkan lágbègbè ọ̀hún ṣe sọ, akẹ́kọ̀ọ́bìnrin kan tó jẹ́ abilékọ ló wa mọ́tò Toyota Salon ọ̀hún, ó sì gbé akẹ́kọ̀ọ́ mìíràn lọ́wọ́ nígbà tó ń lọ sílé wọn ní Asaba. Lásìkò yìí làwọn ajínigbé dá wọn lọ́nà lójú ọ̀nà pólísì Asaba láago 7 alẹ́ kù ìṣẹ́jú 15 tí wọ́n sì kó àwọn méjèèjì. Ọkùnrin yìí ṣàlàyé síwájú pé ọjọ́ Sunday tó kọjá ni wọ́n tú obìnrin abilékọ yẹn sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù 10 náírà, ṣùgbọ́n tí akẹ́kọ̀ọ́ kejì sì wà lákọlò wọn. Ó ní mọ́tò obìnrin yìí wà ní àgọ́ ọlọ́pàá ní ọgbà òkú.